ìdájọ́ ilé ẹjọ́ rèé o ẹ̀yin èèyàn lórí fàákájà tó wáyé láàrin ọba Ghandi ọba Afọlábí Ọláoyè tìlú Ògbómọ̀ṣọ́ àti ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ ìyún Alhaji Yunis Ayilara tó jẹ́ pé wọ́n jọ bẹ̀rẹ̀ sí ní fa ọ̀rọ̀ lẹ̀kan kò sọ̀rọ̀ lẹ̀kan ni wọ́n jọ ń fà láàrin ara wọn tí wọ́n wọ́ra wọn lọ sílé ẹjọ́ ẹ wò ó ọ̀rọ̀ tún ti bẹ́yìn yọ o ọ̀rọ̀ ń gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ ẹ dákun ẹ dábọ̀ èèyàn mi ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ tí wọ́n á gbọ́yàwó ọ̀rọ̀ torí ibi tọ́rọ̀ yìí ń lọ báyìí ó ti ní agbára o bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ pátápátá ni wọ́n yànnàná nínú fọ́nrán eléyìí tí mo mú wá fún yín nínú fọ́nrán eléyìí tí gbogbo ẹ̀ pátápátá ni wọ́n yànnàná nínú fọ́nrán eléyìí tí mo mú wá fún yín ní sáà yìí torí ẹ wò ó ẹ̀yẹ́ ṣáà máa bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n torí ohun tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sọ́mọ ẹlòmíì o mo fẹ́ kájọ digest ọ̀rọ̀ yìí kẹ́yìn náà kẹ́ wò lọ sọ́tún kẹ́ wò lọ sósì torí àwọn èèyàn sọ wípé ẹni abálábà ní bàbá wípé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba Ghandi páwọn gangan ní bàbá o tá a bá ń sọ̀rọ̀ number 1 person nílùú Ògbómọ̀ṣọ́ àwọn gangan dẹ́ni ìṣáájú pé ta ló lè máa bá wọn fọwọ́ lalẹ̀ gàràgà nínú ìlú Ògbómọ̀ṣọ́ yẹn ẹ wò ó nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó bẹ́ẹ̀ ni nínú fọ́nrán yìí ẹ súnmọ́ bí ẹ bá ń farabalẹ̀ wo fọ́nrán yìí fọ́nrán àwọn oògùn arábí tí ń wò mọ́ ìkànnì Àdàbà tẹlifíṣàn lẹ́wà níbi tá tí mo wá fún yín àwọn ìròyìn yàjóyàjó ìròyìn ajá àbálẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí náà lẹ́tì láǹfààní láti máa gbọ́ àmọ́ fún gbogbo ẹ̀yin ojú tuntun tó yẹ pé ṣe ń darapọ̀ mọ́ wa ní fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa àbẹ́ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ ń sàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n pè é èyí ò gangan náà máa ta yín lólobó nígbà ògbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlàyé ó yá ẹ̀ ń sọ níbẹ̀. Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ Àdàbà online TV òkè láwà téńté. a rí i pé lánàá gbọ́dọ̀ la rí gbogbo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ nípa àbọ̀dájọ́ ọ̀nà àbọ̀dájọ́ a lè rí i pé inú àwọn kan ń dùn pé Ọlọ́run ṣeun wípé eléyìí ó ń sọ̀rọ̀ wípé oní nǹkan òun ló ní ìlú ẹ̀ which is Ọba Ghandi wípé àwọn náà ni Ọlọ́run kádàrá wípé ó ní gbogbo àwọn ètò gẹ́gẹ́ bí ètò ti wà láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ so àwọn kan sì ń sọ pé ẹ máa sí ẹ máa sí dáadáa pé gbàtẹ́ bá sí tán àwọn ò gbọ́ ṣé gbogbo àwọn ilé táwọn ti fi kọ́ tí àbáwọn màálùú táwọn ti rà àbóríṣiríṣi àwọn àlejò táwọn ti fìwé pè pé kí wọ́n bá wọn jẹ ọkà sáwọn wà ní sí ni àwọn ò ṣe ni o wọn kálukú wa ń lérí wọn kálukú wọn wò pé ó nọ́mà pé kéèyàn ò ṣe gbogbo àná lọ́kù ń pariwo bàbá sọ̀rọ̀ kan sọ̀rọ̀ lọ́bọ̀ ẹgbà kọ́ọ̀tì lọ wọ́n máa ṣe kíní kan ẹgbà kọ́ọ̀tì lọ wọ́n ṣe kíní kan ẹgbà kọ́ọ̀tì lọ kọ́ọ̀tì ń ló wá mú ìwé wáyìí táwọn kan tún wá ń fárígá ṣùgbọ́n táwa ara sọ ní lórí ránpẹ́ náà ni pé bí kún bá ló láloko ni bóyá olóko sì ló ní ni wọ́n káàkó jọmọ wò èmi sì mọ̀ pé imú alágbàro kò sí bó ṣe lè gun gòrògòrò tó ẹni tó gbéṣẹ́ fún náà sì lọ̀gá fún wàláhì kábíyèsí lọ̀gá gbogbo wa number 1 gbogbo Ògbómọ̀ṣọ́ nù ìwọ tí o bá ti wá gbìyànjú láti gbà bẹ́ẹ̀ a jẹ́ wípé ìwọ ni Ọlọ́run kádàrá pé ó fìdó lẹ̀fọ́ bá ní torí náà nísìn gbogbo yín lè rí nǹkan kọ́ bẹ̀ gàdàgbàgàdàgbà lójú yín là bóyá a sọ pé gbèsè tẹ́ ẹ ti lọ yá àwọn tẹ́ ẹ ti lọ yá torí pé ẹ fẹ́ ṣènà wà bí àwọn tẹ́ ẹ ti pè dáwọ́ pé wọ́n á fẹ́ bójú yín jẹ́ ni lẹ́fù wa máa ṣe gbogbo nǹkan ṣùgbọ́n eléyìí ó clear sí gbogbo ayé wípé kóòtù ti dá everything dúró ó fi hàn jóye ní ó fẹ́ wé tọ̀bá ni òwe tọ̀bá ni a gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́ nǹkankan omi gbọ́ àwa náà sì ń jẹ́ ìlànà láti tún lè jẹ́ kán mọ̀ pé ntí kóòtù sọ rèé o kọ́mọ̀dé pé ìwọ náà tó torí àmàlà kékeré kan àbí kankan kékeré kan lọ́wọ́ fẹ́ lọ fi forí ẹ̀ sọ igbá forí ẹ̀ sọ àwo wọ́n bá ká ọmọ bẹ̀ èmi ò jáyé láyà rẹ lọ sí ìnáwó yín o ó dáa kéèyàn ò ṣe ìnáwó ṣùgbọ́n tí èèyàn bá mọ òfin kò ní gbìyànjú láti rúfin torí pé a rí pé tí nǹkan bá pẹ́pẹ́ báyìí ẹ ti lè gba injunction court àwọn ká kó fold hand torí pé àwa náà mú òfin a mọ̀ wò yín ran tí táwọn pé ẹ ṣàṣùn ayé débì kan tábà wo tó wà nílẹ̀ yà rí pé oríṣiríṣi nǹkan ló wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn tí
kábíyèsí ń claim right wọn wípé èmi gangan lọ́lọ́run kádàrá wípé ọlọ́run ṣe ààyìn fún àwa náà la sì gbìyànjú láti lè tọ́ka sí pé ìwọ lágbájá o ó yá lọ ṣe ṣùgbọ́n tó bá fẹ́ ṣe kó má lè bá a dàrú mọ́ yín lọ́wọ́ torí pé kò dàrú ń pilẹ̀ kó má lè bá a dàrú mọ́ yín lọ́wọ́ ẹ fẹ́ mi kábíyèsí ẹ fún mi lábọ̀ àwọn èèyàn wá ń pariwo ṣé ṣe pé kábíyèsí ń pọ̀rọ̀ báyìí ṣé ṣe kí ní kan pọ̀rọ̀ báyìí kábíyèsí wá gbé evidence bọ́ta wípé inú ọ́fíìsì wa yìí ló ṣáà ti tọwọ́ bọ̀ rí bẹ́ẹ̀ àbọ̀nkálùkù yóò rí because èmi ò mọ ní tọ́pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà mi ò mọ ṣe láńgbáláńgbá káàkiri nínú ayé tá a wà yìí ṣe pé oníkálùkù yìí lẹ mọ bí gbogbo nǹkan ibi tí ń lọ ń pilẹ̀ èyí tí ọlọ́run wá fẹ́ gbà mú yín ni wípé ọlọ́run wá da ọlọ́run da nǹkan rú mọ́ yín lójú ó da nǹkan rú mọ́ yín lójú ní tó sì dàrú mọ́ yín lójú náà ni wípé ọba tó wà ń bẹ̀ ọlọ́run wá ní pé kí wọ́n jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì lẹ́yìn wá wò pé kìrìsìtẹ́nì yóò ṣe àmọ́ akọ̀ǹtìrò wa lórí ẹ̀sìn wa Islam so mọ̀ nǹkan pa ẹ̀sìn Islam rẹ̀ ẹ̀ ti gbàgbé wípé authority is authority kódà kí gómìnà Ṣèyí Mákindé jẹ́ babaláwo sọ̀fà àtọwá fi lè jẹ́ ẹ̀ẹ́dì wa a gbọ́dọ̀ gbà fún ni ó gbà fún báyìí nǹkan sí ọ̀nù authority on authority torí pé ipò tán wà yẹn nígbà táwọn gò dórí ipò náà ti sọ pé ipò tí mo wà yìí ó kì í ṣe ipò kìrìsìtẹ́nì ó kì í ṣe ipò mùsùlùmí ó kì í ṣe ipò ẹlẹ́sìn kan àbáláyé tó túmọ̀ sí pé ọ̀gá gbogbo yín ni mò ń ṣe kò sí irú tẹ́ ẹ lè máa gbọ́ experience wo ló ní tó wọn ìjáde wo ló ní tó wọn àbówó kí lẹ gan sí ẹ ní gan tẹ́ ẹ ń pariwo àgbà tó ní mú kẹ́yìn pariwo wàláì tàlá sọkọ yẹn àmọye ń tó pé tọ́ba ní pé kó máa sọ tó wà lásẹ̀ tiẹ̀ ó dákẹ́ mọ́lé ni nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó so ẹ wá wo gbogbo àwọn nǹkan tó ṣe wá ń lọ yìí ẹ wá ń pariwo kiri kò lè mọ control ẹ wá escalate nǹkan pẹ̀lú agídí inú àti mọ́ ṣọtẹ̀ kábíyèsí dẹ̀ fold hand ibi lẹ́tì mọ̀ wípé kò sí irú ọba Ghandi ìlú tó kéré sí Ògbómọ̀ṣọ́ gan ìlú ògbùrú ṣé ẹ mọ tó ń lọ bẹ̀ ni ṣé ẹ̀yin ò gbọ́n tí ń lọ bẹ̀rẹ̀ gbẹ̀tẹ̀ ni ìbáwá lọ bẹ̀ àwọn ọlọgbà research ń bẹ̀ kí ló mú wa táwọn àbí dákẹ́ ẹ̀yin ò mọ̀ dí nígbà tí gbé fáàtì tó abọ́ta tó pé ń tó gbogbo fídíò táwọn gbéjáde ẹ máa jàǹpà lé yòókù lè rí so kábíyèsí tí wọ́n bẹ̀ ń wo gbàgbé rẹ̀ pé ṣe yé kékeré kò dẹ̀ sí kankan nínú àwọn ọba tó kódà wàláhì mo fi ọlọ́fà náà rà á ní tú ni ẹ̀fẹ́ ká tú ni mo mọ ọba alẹ́ Yorùbá kan tó yẹ kó lóko àwọn ìmọ̀ pé ìkẹ́ káàkiri mi ní dáko ẹ̀ tó má dáko ẹ̀ kó ẹni gba ojúmọ̀ ni tó yá sí pé tí ẹ bá wà tí ò bá ṣe pẹ̀lú ẹ̀ báyìí àwọn tó bá ti mọ àwọn tí ọ̀rọ̀ tí mo sọ àwọn tó bá ti yé yóò ti lè mọ iye wọn wàláhì tàlá sọkọ yóò rán àwọn tọ́ọ̀gì ó ti láwọn tọ́ọ̀gì tí mọ́ rán tí ó nìkan lọ ná ń tọ̀ lánàá fẹ́ẹ̀ kú tí ó bá kú kékeré ní ó kù ọba alẹ́ Yorùbá bí ni tẹ́ mọ́ ẹ̀mọ́ parọ́ ọba yìí ọba kìíní kan ní ọba tó lẹ́sìn ní ọba tó ṣe kìíní kan ní àmà tí èsì pé bá pé wọ́n ní wọ́n pé àbí àwọn ọ̀rọ̀ ayé sọ àbí èèyàn fẹ́ mọ́ fi bàyẹ̀ jẹ́ nǹkan lọ́ fẹ́ mọ́ fi bàjẹ́ sí lẹ́ni tí ó tó súnmọ́ mi pẹ́kípẹ́kí tó jẹ́ Allahu Akbar nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó abájọ tọ́lọ́ sọ pé Ọlọ́run nìkan lóbìnrin tó ń sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń wò gẹ́gẹ́ bí gìrìpàgìrìpà níta ń sọjá ìlẹ́nu lẹ̀ ń wò ẹ̀ mọ́ tí ń bẹ́nu kọ̀rọ̀ inú kun wọn ó lágbára so but now nísìn kóòtù ti gbé ọ́dà bọ́ta ṣe pé àwọn Yorùbá bá polówó kan ọmọ ti kankan ó ní báwọn ṣe máa ń polówó báwọn ṣe máa ń pòwé yìí náà wọ́n ní kinní kan ń wo yayaya olórí burúkú kan wá torí bọ̀ wọ́n à ní orógùn ní àtòmí gbóná kò sí problem ẹ̀yin lọ ṣe ìnáwó tẹ́ fẹ́ ṣe ẹ bá ní ẹ mọ́ ṣe ìnáwó nǹkan orí rẹ̀ ò sọ tí ó gbà fún kódà ìkànnì mo rí kan tó ń tẹ́sì mi privately lánàá pé ṣé ó ń dùn ọ́ ní so fẹ́ wá ni mo ní mo fẹ́ wá ní ìyẹn mọ́rú aṣọ tí mo lè wọ̀ ní kálẹ̀ bá láṣọ tí mo bá lè wọ̀ èmi náà ó gbé bọ́dì ìmọ̀ bọ̀ ṣùgbọ́n mi ò rí báyìí jókòó ń bẹ̀rùn torí ọjọ́ tí wọ́n bá ń ṣe coverage yẹn ní sọ pé ara àwọn ọ̀tá àlúrè ara àwọn ọ̀tá àlúrè àwọn tó wọ protocol tó wá ń fọ́ so ìlú Ògbómọ̀ṣọ́ kì í ṣe ìlú kan tó já sí pé a sọ pé àwọn tí wọ́n ń kàwé ni wọ́n ń tukọ̀ àwọn tí yóò kàwé ni wọ́n ń tukọ̀ rẹ̀ àwọn linnet ni ẹ wo tí ń kálukú tán fún kábíyèsí rí ẹ wo right of bubu ṣé kábíyèsí yóò dẹ̀ sọ̀rọ̀ kábíyèsí yóò sọ kankan torí kábíyèsí bá sọ̀rọ̀ nǹkan bàjẹ́ o tán bá tó àwọn èèyàn lẹ̀ kábíyèsí sọ pé ẹ̀wọ̀ ẹ sọ fáwọn yẹn ẹnìkan dalẹ̀ àfẹ́ wàhálà ariwo tí gbogbo tí wọ́n ń ṣe ni pé kí wọ́n ṣáà dá ìjẹ̀sìn lẹ̀ sódà tó gbọ́ ẹjọ́ tó à ń kọ́ ti kán lè bá àwo ẹjẹ́ ara máa fòfin tòwó òfin Nàìjíríà sì dáa fẹ́ni tó bá wọn wúlò ẹ̀ jẹ́ kí kọ́ọ̀tì ọ̀pá ìláṣẹ kéèyàn wá lágídí inú ó ní àpé agbọ́dọ̀ tá a bá ṣe ta ní òbí wa níta tí wàá ṣe àlọ́mọ jẹ́ fúnra wa ní àbí àmọ́ fúnra wa ní ìntẹ́ lè ṣe dèlísẹ̀ lè ṣe òní pé bóyá irú tí ẹ fẹ́ ṣe ní ìsìn ẹ lè kóra yín kó tó pọ̀ sínú yàrá kan o kẹ́ ara wọn oúnjẹ lé ara yín lọ́wọ́ o ṣùgbọ́n pé ẹ lọ sí ẹbí tẹ́tí fẹ́ ṣe ń bẹ̀rùn pẹ̀lú kọ́tọ̀rà tó wà ń ta yìí kẹ́ wá sọ pé kò sí tí ń jẹ́ òfin kọ́lá ìdọ́bí sọ pé sẹ́ẹ̀rí tọkọ ọbẹ̀ àwọn òrí tí wọ́n kọ́ ọbẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ẹ ṣègbésẹ̀ lé lórí ó ti yẹyin ẹ lọ ṣe
wọ́n lẹ ti ta tẹ́ǹtì bẹ́ẹ̀ àwọn agbódegbà wọ́n ti fún wa lọ́wọ́ wọ́n ní ẹ lọ ta tẹ́ǹtì ń bẹ̀ kódà ẹ̀ ń pa màálù ẹ̀ tún fi sórí kódà mo rí píkítọ̀ àwọn tó sun màálù lọ́wọ́ wọ́n ní ẹ wá jẹ lọ́la ọ̀la náà rí ọ̀la tá a fẹ́ wà mí lọ́wọ́ bóyá sàn ló l'Ògbómọ̀ṣọ́ ni o bẹ́yìn lẹ l'Ògbómọ̀ṣọ́ ni o yóò tó sojú kálukú wa ìbẹ́ sọ pé ọpọlọ yín ó dọ̀tí ni ká ní pé sàn ló ní Ògbómọ̀ṣọ́ ni o ká ní ẹ̀yin lẹ bá ní jòjò wọ́n ti ń fi atẹ́gùn ẹ̀ wọ́n ń fẹ́ sí lọ́pọlọ díẹ̀díẹ̀ nu pé akílérí tẹ̀yìn ṣe báyìí ẹ̀yin mọ́lẹ́ ọlọ́nà tẹ́ wá ń ṣe bí tálíkà paraku ẹ̀yin tí Ọlọ́run ṣàánú tẹ́ wá ń ṣe bí ẹni tọ́pọlọ ẹ ti kú àwọn ẹ wá wọ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tọ́pọlọ wọn pé ẹ wo owó àbá tún ní ṣe wọn ẹ wo bí wọ́n ṣe dúró ẹ wo gbọ́ àwọn bàbá mufti ẹ wo gbọ́ àwọn èèyàn lálálálá kànìkànì ẹ wọ́n ṣe dúró tọ́wọ́ pé ní kọjá ìyá ara wa síbẹ̀síbẹ̀ atúnlẹ̀yìn kan tó pé deviant inú yín ó lágbára gan ẹ̀yin tẹ́ lọ dífà òtúrò orí kọ̀ ẹ dífà òtúrò orí kọ̀ ẹ bá ti àwọn abẹ́ dífà òtúrò orí kọ̀ ṣé irú ọba àwọn lẹ́sọ̀ pé ẹ fẹ́ kọ tiẹ̀ orúmọ gẹ̀gẹ̀ orúmọ lóògùn dànù sígbó bí ẹ mọ̀ tún ẹ lọ wádìí kíní nípa ìtẹ́sí fún ọba kẹlà á sì fún ọ ṣé ẹ lè rojọ́ ẹ̀ náà nǹkan ọ̀tì náà kẹtọ́ ẹ kọ́ ráìtọ̀ pé ṣé ọba tún tẹ̀sí gbàgbé ọba láyàdé gbogbo àwọn ọ̀rọ̀ burúkú tẹ̀sí kọ jáde ó dà pé gbogbo àwọn ráìtọ̀ fún gan ó dà pé àsìkò tá a tún mọ gbé jáde táwọn jẹ́ káwọn èèyàn mọ rí gbogbo tẹ̀sí kọ́ ń pa ọba gbogbo àwọn ẹ̀sánná ráìtọ̀ tẹ́ lọ gbéṣẹ́ fún tó pẹ̀lẹ́ gúdúgúrú tó yẹ pé iṣẹ́ ń lọ lábẹ́ lọ́dọ̀ ẹ̀ wọ́n jọ sọ́m gọyún wá sí kọ́ọ̀tì ńgbà náà lọ nígbà tó wáyá gúdúgúrú wọn mọ ọkọ kó mọ gúdúgúrú ẹ̀ lọ gbogbo àwọn nǹkan burúkú tó lọ kọ́ ń pa ọba àbẹ́ ti gbàgbé ni àwọn nǹkan àgbélẹ̀ ọ̀rọ̀ tẹ́ ń gbélé lórí so kò sí problem ṣùgbọ́n àwa mọ̀ wípé Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba wa Ghandi Ọláoyè Afọlábí ló ní gbogbo Ògbómọ̀ṣọ́ tilé toko tí nǹkan kan kò sì lè gba àṣẹun kúrò lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ bẹ́ẹ̀ kú bẹ́ẹ̀ yán ẹ tẹ̀ ní ẹ gbà ní èyí tí yóò bá gbà ọkà fẹ́ yóò ṣe rẹ̀ lófò ni so ó ń jẹ́ ká mọ̀ ní ìsìn wípé Ṣọ̀ún ló nílẹ̀ tilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún nìkan àṣẹ rẹ̀ nìkan ló wúyàn láwa nígbà tí ẹ kọ́kọ́ ẹ̀yin tẹ́ ẹ lọ gbọ́ láàrin nǹkan ṣé ẹ ronú ni ṣé wọ́n fògùn gbowó lọ́wọ́ yìí ni ṣé ẹ̀yin ò ronú ni ẹ sì kan lọ́jọ́ kìíní àná Ṣọ̀ún nìkan ni wọ́n rí àti sọ̀rọ̀ yìí wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ lọ tún lé ká gbogbo àwọn tẹ́lẹ̀ ẹ̀yàn mufti tẹ́ ẹ̀yàn kékeré ìyẹn náà tún kọ́ ti ń pè rẹ̀ lórúkọ náà up till now ẹ̀yin tẹ́ wá jẹ́ èèyàn àgbàlagbà kọ̀ọ̀kan náà tó wá lọ́njọ́ ìwọ̀n náà tó lọ́ ń gbóye kọ̀rọ̀ ń gbóye kọ̀ ń gbé láwà ní kọ̀rọ̀ náà ń gba sáfíkẹ́ẹ̀tì kọ̀rọ̀ tẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé wọ́n ti kọ́kọ́ da ìkànnù àwọn òǹtẹ̀gbà tí kọ́ọ̀tù kan sọ pé sójú yẹn afọ́ ni àbí tí yẹn adí ẹ mọ̀ pé àṣẹ ni ó kọ̀ǹfà yẹn àzòyè tẹ́fẹ́ abẹ́ ti wèrè ní ẹ lọ stop gbogbo tẹ́fẹ́ fẹ́ ṣe o láti lè jẹ́ pé kí peace lè regime lẹ́yìn bá fẹ́ da omi àlàáfíà láàmú ẹ gọ́ọ̀n àwọn wà ń bí láti ganu sí láti tún lè ṣe program mi ń pa ìpè iṣẹ́ ti rí o àwọn ọmọ yìí tí wọ́n gbìyànjú láti dá òfin kọjá àdúrà tiwa sí ẹ̀ ní pé kẹ́ ẹ sí ẹ bá ní ẹ mọ̀ ṣiṣẹ́ wàhálà ò máa lè ní ẹ sì náwó ẹ̀yin tèmi tẹ sáà l'Ògbómọ̀ṣọ́ ẹ ra mú coverage láti ń ṣe ẹ bá mú kọ ẹ wà rí wọn lọ ẹ wọn ẹran ẹnìkan tí wọn lè dámọ̀ lọ ẹ ṣe coverage kẹ sẹ́ndẹ̀ ká tún sẹ́ndẹ̀ sáyé sọ́ra àwọn kọ́ọ̀tì náà tún lè rí i pé àwọn pípù yìí o wọ́n yẹ òfin ìlú òfin ẹ̀dájọ́ wọ́n yẹ ẹ ṣe coverage wọn àwọn ojú sórí íńtánẹ́ẹ̀tì yóò save ẹ̀ fún wa mo jẹ́rìí Facebook yóò sì máa keep ẹ̀ within 30 days yóò máa keep ẹ̀ tí ì mọ̀ nǹkan kan ẹ fẹ́ la Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ní pa yín báyìí Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn fún wa torí ẹ̀yin náà ni ọ̀gá wa èyí ló lórí wa lásìkò tá a wà yìí ẹ̀ ń bá bínú kó bínú kú gbogbo èyí tí ẹ kú jẹ́ lóṣèlú àárín wọn gbogbo ilẹ̀ mọ protocol àbẹ́rẹ́ gbogbo tọkọ bẹ́ẹ̀ ìmí ní tí ló jẹ́ sásọ́kù ẹ bá kà wo gorí ìjìnlẹ̀ tọ̀tà ẹ̀kọ́ lórí Facebook ẹ kà bọ̀ rẹ́rìn ní pé táwọn ìpè iṣẹ́ wọn ti wá di ọpọlọ yìí má golo ni ẹ lọ ṣe o ṣùgbọ́n èmi o èmi ṣe tí ó borúkọ bàbá mi jẹ́ bí wá sì wọ borúkọ bàbá tiẹ̀ jẹ́ kó tó borúkọ ìyá rẹ jẹ́ gbogbo ayé náà rí ọ gbogbo ayé tẹ́ ń gbé kíní dáadáa jẹ́ kíni kò sí nǹkan àti mọ̀ yín pé ọ̀tá àlù nìyí òun kálukú náà sì rìnrìn rí yín kò sí kankan òun kálukú náà yóò mọ̀ bá pàdé ẹ mọ̀ ṣùgbọ́n o kóòtù ti ọ̀dà o wípé ẹ gbọ́dọ̀ celebrate abẹ́ sọ pé ẹ ṣe wẹ̀ jẹ́ wẹ̀ mọ́ abẹ́ ń kó àwọn kankan fún anybody lásìkò tá a wà pé ẹ̀ ń wó láwà ní fún ẹ gbọ́dọ̀ ṣe anything o. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi bò lẹ ṣe rí sí abẹ́rẹ́ pọ̀rọ̀ òun ní agbára ẹ wo ẹ bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bá lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ bá mi bò síàsíà ẹ máa bò kárakára bẹ́ẹ̀ náà ní kí wọ́n bá mi bò káàkiri tààràtààrà àwa nírìn jù báyìí lọ lórí ilé ìta mọ́ wá fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
ẹ káàárọ̀ ẹ káàsán o ẹ káalẹ́ níbi tẹ́ ti ń wò mí níbi tẹ́ ti ń wò mí ojú yóò ní fọ́. Orúkọ mi ni Aṣíwájú Ìyálóde ìlú Pàṣà. Èmi ni mo jẹ́ ìyá gbogbo ní Ọ̀yọ́ Aláàfin, mo jẹ́ ìyá Alájẹ Ọ̀jẹ̀ Ọ̀yọ́ Empire, mo jẹ́ ìyá gbogbo Ìyálóde fún gbogbo Àgbẹ̀kọ̀yà fún Ọ̀yọ́ State. Ẹ béèrè kí n tẹ́ ẹ bá fẹ́ sídìí kan sí méjì, ìwọ tó gùn kan àbá àìsàn kan, mo ní tọ̀ ṣúgà ni o, mo ní rọpárọsẹ̀ ni o, àìsàn àrọ́mọbí, ìwọ ń wá gbé gambi iṣẹ́, òun jẹun lójú oorun, òun lálàkàlà, ayé gbogbo àìsàn, àtẹ́lẹsẹ̀ ń ta ọ̀fà ń bẹ lára rẹ ni, àbí wọn bóbìnrin lásìpọ̀, àbóyẹ gbẹ́ndọ̀ láàmú, àbí wọn sọ fún ọ pé ó lọ sí ajé tó ti ẹ̀wulẹ̀ mójútó, àìsàn àrọ́mọbí ni, hepatitis B ni, ẹni àìsàn gbogbo tí bá ń jẹ́ ajogun ara, àbò fẹ́ ṣàyẹ̀wò lórí ìgbésí ayé rẹ kó mọ ibi tó ń lọ sàn, ó lè mọ ibi tó dojú ogun kan. Torí ẹlòmí àpẹẹrẹ ajáde wọn gbé síwájú rẹ tí ń pọn mi lé lórí. Ẹ mójútó ara yín, òfin mi pamọ́ kí n pọ́ ló kọ àìsàn, gbogbo àìsàn káìsàn tí bá ń dọ̀ láàmú, pèmí ìdọ̀ lóhùn, àbò fẹ́ ṣèbéèrè lórí ọ̀rọ̀ ilé ayé rẹ. Ọṣẹ àtúndè ń bẹ, ọṣẹ àwẹ̀ríre ń bẹ, ṣemí kó kú ń bẹ, ìwà rẹ ẹ̀yọ́nú ń bẹ, ẹbu ẹ̀yọ́nú ń bẹ, ọṣẹ òṣòlè àgbàlú wà, ọṣẹ ajé wà, lóríṣiríṣi nǹkan tó pọ̀ jaburata. Nọ́mbà mi rèé o 08059856632 08059856632. Bèrè sí gbogbo ajogun tí bá ń dọ̀ sídìí kan sí méjì, ẹ ní tójú ń bójú kú o. Ẹlòmíì kan mọ̀ rìn ní gbogbo ara rẹ̀ kí yóò pé nǹkan kan sọ kúlúkúlú, béèrè fún nǹkan rẹ̀ ọ̀fà ni o, béèrè fún. Ìwọ ti wáṣẹ́wáṣẹ́ òríṣẹ́, ìgbéga lòun wá ń bì kan òòrí, ọ̀nà àbáyọ ń bẹ fún un. Pèmí kò sí tí ò ní oògùn ẹ̀, hepatitis B ti ọ́ ni, kíndìnrín dọ̀ láàmú ni, àìlera kan ni, ìdìsétọ̀ mú ọ, tó bá ti fẹ́ tó oògùn ni, òun tọ̀ ṣeréṣeré. Ìwọ wá káwọn ọmọbìnrin jọ wọn lọ́lé ọkọ kọkùnrin dọkùrọ́kọ fẹ́, ìwọ náà gbégbé sí ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ pé ogun ni o, ẹlòmíì bẹ láti ilé logun rẹ̀ ti wá, ìrìn àjò oṣù kan bẹ́ẹ̀ bá múra, ẹ má jẹ́ wọn sọ dogun ọdún mọ́ yín lọ́wọ́ o. Ìjọ òbíjọ ayọ̀ ọba yọ ẹ̀rọ náà lé ayé yìí ṣe o. Nǹkan kan ò ní ṣe yín o, torí akájú lórúkọ tí wọ́n pe fá, alìbẹ̀rẹ̀ sọ̀rọ̀ àlùkò tí wọ́n pèsè ọ̀dà, asáré tètè ìlú kálukọ táwọn ìyàmí àjẹ́ jẹ́, wọ́n sáré lọ ní olówó owó fowó kẹyìn, wọ́n sáré lọ ní ọlọ́rọ̀ wọn fọ̀rọ̀ kẹyìn o, lọ́wọ́ báyìí lọ́mọ tó fi jẹun, ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ lòkú fi rìn dé kòtò, ọmọdé ìlú lókun awówó wọn sí, àgbàlú lókun awówó wọn sí, bókù bá kún lé ẹsẹ̀ gírí ọ̀làdá wà léyìn, torí gbogbo oore tágbàrá bá rí obìnrin fi sìn, ọkùnrin ó pèsè yìí, obìnrin ó pèsè yìí, ọmọdé ó pèsè yìí, àgbà ó pèsè yìí, ẹ̀rọ náà àbáyọ ní ayé yín o. Bí sin bá wá so nú gbó ayé gbé gọ̀gọ̀ lọ fi ká ni, oore yín wọ́n mọ̀ fi wá yín kì, torọ́ gọ̀gọ̀ ọ̀nà báyìí lálákẹ́ sọ ẹ̀yìn gbòkú o. Wọn wà ní fi kú gbókìkì yín o, wọn ní fi kú gbókìkì yín o, ẹ rògbò yín lò. Ẹlòmíín bẹ́ẹ̀ ní ayé tọ́jọ́ pògbò rẹ̀ ti kún ó jì ní èrì lò, ẹlòmíín ò sì lógo àwògbò fẹ́ lòmíín ni, ẹ ní parẹ́ máyé, ọ̀rọ̀ ilé ayé yín ó rọ̀ yín lọ́rùn, ẹ ní sunkún o. Nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 08059856632. Pè fáyẹ̀wò ara rẹ, WhatsApp mi náà ni, kò sí ní tó béèrè tí ò sí, wọ́n fi ra rẹ pamọ́, wọ́n de ra rẹ mọ́lé o. Wọ́n bá sọ fún ọ pé ó kù, wọ́n á máa ṣàyẹ̀wò fún yàn lọ síbi tí wọ́n pè nǹkan ti bàjẹ́ yóò kó tó tọ́dún kan kó tó sùn mẹ́fà, ọba dọ́dọ̀ tèmi ò ní kú mọ́ o, èmi ò gbókùú rí àlàyé mọ̀ mọ́ gbé, ìnira ò ní dé bá yín o, ẹ ní sunkún o, ẹ mọ̀ ṣe lójú ọkùnrin lójú obìnrin lójú oṣó lójú àjẹ́, ọkàn yín ò balẹ̀.